ẹ lọ́ọ́ fi ìgbàgbọ́ yín sí ọ̀dọ̀ ọba tó dá yín kí ẹ sì mú iṣẹ́ ọwọ́ yín lọ́kùn-ún-kúndùn lọ́dún 2025 yìí bíṣọ́ọ̀bù adéwọlé ló fọ̀rọ̀ lédè. bíṣọ́ọ̀bù ìjọ anglican ní ìpínlẹ̀ kwara ti tún ṣe alága ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ kwara olùṣọ́-àgùntàn sunday timothy adéwọlé ti rọ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà láti fi ìgbàgbọ́ wọn sọ́dọ̀ ọlọ́run ọba tó wáá pè fún ìṣọ̀kan ṣíṣiṣẹ́ takuntakun àti ìdúróore láti mú ìdàgbàsókè bá ọrọ̀ orílẹ̀‐èdè yìí lọ́dún 2025 nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìsìn ọdún tuntun ní ilé ìjọsìn st barnabas nílùú ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ kwara bíṣọ́ọ̀bù adéwọlé tẹpẹlẹ mọ́ pàtàkì ìtọ́sọ́nà látọwọ́ ọlọ́run ọba ìṣọ̀kan àti ìgbé ayé tó dúróore fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí tó ṣàlàyé pé ọdún yìí lè má dára ju ọdún tó kọjá lọ ìyẹn tí a ò bá fi ohun gbogbo sọ́wọ́ olúwa tí à ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ọgbọ́n inú wa ni. Ó ṣe àfikún rẹ̀ pé ó ṣe pàtàkì kí kálukú lọ ṣe àtúnṣe ìgbé ayé rẹ̀ báyìí. bíṣọ́ọ̀bù adéwọlé tún gba àwọn ènìyàn orílẹ̀-èdè yìí níyànjú láti fi ìgbàgbọ́ kún iṣẹ́ ìṣe wọn tó ṣèkìlọ̀ tako ṣíṣe ìmẹ́lẹ́ àti wípé ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ẹni tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú ìmẹ́lẹ́ oníṣẹ́ takuntakun ni olúwa nífẹ̀ẹ́ sí jùlọ. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv.